miracle ọlọ́pàá ń dalẹ̀ ìlú ó sì ní pastor gbogbo wọn ní pastor ní ilé mọ́mù tí ń kówó fún miracle ò fẹ́ fọwọ́ àtọ́ ṣé miracle ní Saudi ń lò ní ṣé mujiza ní Saudi ń lò ṣé karama ní Saudi ń lò wọ́n jára mọ́ sẹ́ni ó gbọ́dọ̀ bá wọn fi ọ̀rọ̀ epo wọn ṣeré ní Saudi Arabia wọ́n á pa ń tọ̀hún tìrantìran ní Israel ṣé miracle ni wọ́n ń lò ní ó gbọ́dọ̀ fọ̀rọ̀ agriculture wọn bá wọn ṣeré wọ́n á pa ń tọ̀hún tìrantìran ní àmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀sìn lágbèrú àmọ́ àlọ́lọ́hún ẹ̀sìn wà àmọ́ kò sọ́lọ́hún ẹ̀yin ẹlẹ́sìn ayé ẹ lọ paradà ẹ máa lọ preach character ẹ máa lọ preach moral ẹ máa lọ preach unity ẹ máa lọ preach love níta nídìí nísìnyí nìyẹn Ànábì ní la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. We can call you a believer until you wish for yourself what you wish for your neighbor, be it a Christian or Muslim. Whatever you wish for yourself, wish it for your neighbor. Is then we can call you a believer. Ànábì ní a lè pè ọ́ lólùgbàgbọ́ òdodo ó dìgbà tó jẹ́ pé ntọ́ fẹ́ fúnra ẹ̀ ńlọ fẹ́ fọ́mọ nìkejì ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ lẹ́sìn mi. Humanity kì í ṣẹgbẹ́ ẹ̀sìn, humanity ló kọ́kọ́ síwájú kẹ́sìn ó tó tẹ̀lé. Bí ó bá sí humanity a ní lè ráyè sí lọ́hùn gbogbo ọ̀fọ̀jú pọ̀ pátápátá ni wàyú sí ikú. ayakuna ládìrọ̀mù wàyú sí ikú ayakuna ládìrọ̀mù. Food security láti ayé Stone Age láti ayé Firaona tó popular jù nínú àwọn farahinu nínú gbogbo àwọn ọba ilẹ̀ Egypt tó ń pè ní Pharaoh farahinu ní gbogbo wọn ọba tó popular jù. Ẹ wo bó ṣe jìnnà tó ayé ò tí lajú. Nàìjíríà wá ń bí ẹni pé àwa wà ní ayé tó kọ́kọ́ dé before Stone Age. Firaona ló lálà ló bá lálà rí pé òun rí ọkà bàbà tó ti gbẹ wíìtì méje tó ti gbẹ ó wá ń gbé wíìtì méje míì tó sì fresh ó ń swallow rẹ̀. Wọ́n wà lórí ibi tí wọ́n gbìn sí ó ti lọ́mọ lórí èyí tó ti dry ó wá ń swallow èyí tó ṣẹ̀ṣẹ̀ fresh ó dẹ̀ ń gbé mi. Ó tún wá rí kan ó wá rí màálù tó ti gbẹ very tiny very weak very fragile cows. Ó ń rí i pé àwọn màálù tí wọ́n lómi lára tí wọ́n sanra dáadáa màálù tó gbẹ ń gbé tó lómi lára ó ń gbé mi. Lọ́ba lajú ọba pé gbogbo àwọn tí wọ́n máa láàtú ẹ wá bóun túmọ̀ àlá yìí kò sẹ́ni tó rí àlá yẹn tú. Ìgbà yẹn lẹ́nìkan wá rántí pé ìgbà tóun ń bẹ lẹ́wọ̀n kọba tó foríjì òun ẹnìkan ló bóun túmọ̀ àlá tó sọ fóun pé òun ọ̀rá foríjì ọba ò foríjì òun àmọ́ ṣàdéhùn pé tọ́ ọba jáde má gbàgbé mi o èmi tí mo túmọ̀ àlá fún ẹ rántí pé mo ń bẹ́ ń bí o. Ńlọ́wọ́ sọ fún Pharaoh ó lẹ́nìkan ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n tẹ́ ẹ bá lè tú sílẹ̀ wọ́n ṣàbòsí fún ni o tẹ́ ẹ bá lè tú sílẹ̀ á túmọ̀ àlá yìí á mọ̀ bí tá a lọ. Ẹ wò ní Stone Age for food security lọ́ba bá ní wọ́n lọ gbé Yusuf wá lọ́gbà ẹ̀wọ̀n Joseph Ànábì Yusuf Joseph ló wá túmọ̀ àlá fún pé famine is coming. There's going to be famine for 7 years. But before famine, there's going to be another 7 years of surplus before famine. Ìyẹn ń bọ̀ tá à ní rí oúnjẹ bá a gbìn nǹkan kò ní wù. Òjò ò ní rọ̀ for 7 years. Àmọ́ kó tó dìgbà yẹn, òjò ọ̀rọ̀ dáadáa for the first 7 years. Oúnjẹ ó pọ̀. Tá a bá wá mismanage oúnjẹ yẹn 7 years ebi ó dé bá wà ń bẹ̀. Ebi ó wá pa àwọn èèyàn débi pé ẹ̀mọ́ rókò èèyàn títì. Àlá títú dẹ̀ ní kankan. Tó bá lálà tó bá ẹni tó bá ń bẹ̀ tú àlá. Tó bá jẹ́ pé n tó ń ṣẹlẹ̀ ló ń tú fún ẹ, brain ẹ ó máa sọ fún ẹ, ó ti wà nínú tọ́lọ̀ dámẹ́ ènìyàn. Brain ẹ ó máa sọ fún ẹ pé òdodo lẹ́ni yìí ń sọ. Ọba lódodo lélẹ̀. Kí ni solution? Kí ni solution? Ó ní solution ni pé ká bẹ̀rẹ̀ sí dáko for 7 years. Tó bá jẹ́ pé oúnjẹ tá ń jẹ bá jẹ́ 10 tons, ẹ jẹ́ ká máa dáko 100 tons every years. Ká double rẹ̀, ká raise it to power 10. Ká wá lọ kó àká àwọn ibi tí wọ́n máa ń kó fresh food sí
tí ò ní bàjẹ́ for many years ká lọ kọ́ púpọ̀ ńlọ fa pyramid dò ní àárọ̀ yìí nílẹ̀ Israeli àbí nílẹ̀ Egypt nílẹ̀ Masari ẹwà tìgbà yẹn bó ṣe jìnnà tó Nàìjíríà ọ̀làjú lò ní àárọ̀ yìí dé level yẹn ayé Firaun bó ṣe pẹ́ tó yẹn ọ̀làjú food security Nàìjíríà kò débi táwí yẹn táwùsà àti Yorùbá tí wọn bá fẹ́ sọ pé kónkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ibo la fẹ́ yà sí oúnjẹ tí wọ́n ń fún wa nílẹ̀ Haúsá mélòó rẹ̀ láti nílẹ̀ Yorùbá àwọn Haúsá tí wọ́n ń dáko náà ni wọ́n ti lé lóko yẹn ìran Yorùbá mo ti sọ láìmọye ìgbà ẹja múra sóko ẹjọ́ ń kálukú padà sí fámì tiger nut bó ṣe kéré mọ̀ yẹn nọ́ọ̀tì ló ti ń wá àlùbọ́sà nọ́ọ̀tì ló ní tàtàṣé nọ́ọ̀tì ló ní iṣu Àbújá là ń jẹ jù nílẹ̀ Yorùbá kámọ́tì wàá sọ local rice tá à ń jẹ tá a bá fẹ́ jẹ ti fọ́nì 90% ẹ̀ nọ́ọ̀tì ló ti ń wá ẹ̀wà pupa ẹ̀wà ọlọ́ká beans nọ́ọ̀tì ló ti ń wá tẹ́ ẹ bá dé àwọn oko ilẹ̀ Yorùbá àwọn arúgbó lẹ́ẹ̀bà ń bẹ̀ mélòó lọ́dọ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá tí ń dáko mọ́ wà yóò sì kú. ayakuna ládìrọ̀mù wà yóò sì kú ayakuna ládìrọ̀mù. àsọpá fẹ́ ká dúró tìlú kan ẹ bá mi tẹ like ẹ tẹ love ẹ máa tẹ like and love ẹ má jẹ́ kán flag lecture yìí again òru la fi wọ Ìbàdàn lọ́jọ́ tá à ń wí mo wá rí àwọn kan tí wọ́n ń gun ọ̀kadà bọ̀ inú igbó ni wọ́n ti rọ́ jáde wàláhì wọ́n fẹ́ lé ní 300 èèyàn lórí ọ̀kadà mo wá ń wò pé ọ̀nà ibo ni àgbàdé bi ibo ni wọ́n ń lọ kí ni mísàn wọn Ọlọ́run nìkan ló yẹ. That was last year. ẹ wo ohun tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ìjọba ló ń bá ọ̀nà ọ̀kadà wọ́n pera wọn jọ wọ́n ṣe mítìnì àwọn tẹ́ rí yẹn ṣé wọn ò tí tó local government mẹ́ta lójú yín gbogbo ilẹ̀ Yorùbá 40% ẹni tí ń bẹ ilẹ̀ Yorùbá wọ́n ń sọmọ Yorùbá mọ́ lásìkò yìí gbogbo ọ̀kadà tí ń bẹ ní títì wọ́n ti mọ lé everybody ni wọ́n mọ̀ àfẹ́ni tí wọ́n bá ní dárúkọ ẹ̀ lókù ìran Yorùbá bí bá lè tí bá ń dẹ̀ ẹja máa ro tara wa orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ní jẹ́ ó túká àmọ́ o ìdámọ́ má tàbá dún fabúkì lè bá dín fàáyínà bá dán mi bá dín náà sí ibùn ìdámọ́ má tàbá dún tí ojú kan bá fọ́ tójú kan ò ríran mọ́ ẹ̀sùn kún fójú kejì ó náà lè fọ́ anytime etí kan di ẹ̀sùn kún fẹ́ tí kejì ó náà lè di o ẹsẹ̀ kan rọ ẹ̀sùn kún fẹsẹ̀ kejì ó náà lè rọ wọ́n jí ọmọ kó ọmọ iléèwé kó ní Chibok ìran Yorùbá ò build security dò ní àárọ̀ wọ́n kidnap ẹwà tìgbà tí bandit ti ń bẹ lókè ọ̀yà instead táwọn build tiwa pé ẹ má jẹ́ ó dẹ́yìn ẹ wo bí tá a bọ̀rọ̀ dé Ìgbòho ọ̀sà ọmọ aládìkún ntí ń sọ́njọ́ sí ara ẹ̀ ní àmọ́ ìfẹ̀lẹ̀ kébò sí láìfẹ̀lẹ̀ gbọ́bò sí Ìgbòho ọ̀sà sọ kọ̀rọ̀ tó yíwọ́ Ìgbòho ọ̀sà sọ ntọ́sọ̀njọ́ náà á padà máa rìvásì lọ́jọ́ iwájú àkúrà ni wọ́n sàtẹ́bí kúrú náà máa àkúrú lákùn ẹ padà máa rántí pé mo sọ fún yín fàwùfà wíjú amóríyá ìlàlá àmọ́ mo kọ́rọ̀ mi ti Ọlọ́run iná lọ abasirun bil ibad torí Ọlọ́run rí ọkàn kálukú ọmọ tó ń kálukú ń fẹ́ èmi ń tẹ̀lé Tinubu with intention pé àjọ tá a jọ dá Yorùbá náà kò tiẹ̀ lẹ́yìn ìgbà Yorùbá bá kó tiẹ̀ tán ntí ọba ṣẹlẹ̀ ẹja jọrán àmọ́ bá a ṣe ń bá lọ yìí sá lérò yìí pé ọba mi nìkan ní ká lọ ọbẹ̀ ìjà olórí ẹlẹ́sìn àdánwò kan Boko Haram àdánwò kan olóṣèlú tó ń kówó ìlú jayé wàhálà kan ọlọ́pàá tó ń fipá jayé àdánwò ni sójà tó ń ṣọ̀rẹ́ ọ̀tá àdánwò kan ọ̀rọ̀
òṣèlú tó ń yí lọ yìí bọ̀ wàhálà ni. wàhálà ni. èwo ni ò wá tó ń wá pèrò ẹ̀jẹ̀ àwí. o. tẹ̀yìn olórí ìlú fi wá fàsẹ́yìn tẹ̀fọwọ́ lẹ́rán. bàbá Tinubu Àtíkù Peter Obi wàláhì ìmọ̀fọ́lọ́mbúra ẹ̀rín yẹn pa mí gan. mo ń bi Ọlọ́run kọ́rọ̀ yín má dà gẹ́gẹ́ bí ráìdà kan tí ń gun ẹṣin bọ̀. alágbára ni, olórí ogun ni, olórí ìlú ni. wọ́n wá ń sọ fún pé bàbá bíríìjì tẹ́ ẹ fẹ́ kọjá lórí ẹ̀ yìí bíríìjì yìí ti weak. ṣe já dá ọpọlọjọ ká bíùdì bíríìjì yìí kẹ́yìn tó kọjá. olójú ń kán mi. tí mo bá dé ìlú tán lọ́hùn tí mo kọjá bíríìjì yìí á wà tún bíríìjì yìí kọ́ padà. gbogbo ayé bá fi ilẹ̀ pé tó ẹjọ́ lórí ọdún wò ẹ̀sìn ẹ̀gbéra lákọ̀ọ́kọ́ balẹ̀ ńlọ kùtàkùtà ìgbà tó dáàrin méjì bígi ṣe sẹ́niyẹn àtẹ̀sìn àtọba nínú kòtò nínú omi ńlá nínú omi alágbálúgbú wọ́n jọ kú síbẹ̀ ni. Allah. tó bá jẹ́ pẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ popular nínú presidential aspirant tẹ́ ẹ bá ní manifesto tí ó tún Nàìjíríà ṣe ẹ tètè yá ọ̀gbẹ́ni yìí ní làákàyè ẹ yá nínú manifesto yín wàláhì tí kíní yìí bá dàrú gbogbo òbò táwọn rọpá di ó lè má wáyé o ẹ ran president tí ń bẹ́ẹ̀ yìí lọ́wọ́ ẹ yá nínú manifesto yín ká má bàa perish. Ó dàbí ẹni pó ti rẹra ẹ lọ yá bàbá yìí ẹ lọ yá nílàákàyè ẹ lọ advise ẹ gbogbo olórí orílẹ̀-èdè tó ti kọjá lọ IBB ni ẹ̀yin tẹ́ ń bẹ láyé tẹ́ ẹ sì tún lè sọ̀rọ̀ IBB ni bàbá Ọbásanjọ́ ni Goodluck Jonathan ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù láyé ẹ pera yín jọ níta àjọ ni property gbogbo wa ló fẹ́ bàjẹ́ yìí ẹ kóra yín jọ ẹ ṣe conference ẹ ti president sáàrin tí ọba lè kúrò ńbẹ̀ ẹ ti sáàrin ẹ sọ fún pé ibi problem wà ní ẹ sọ tiyín kó lè bá a jẹ́ pé ìtàn sọ dáadáa nípa yín 100 million tí gbogbo yín fúnra fọ́ọ̀mù kọ̀ọ̀kan tẹ́ ẹ bá dájọ́ ó ti béèlì àwọn tí wọ́n kó níbi tírèènì níjọ́sí tí wọ́n ń lù nílùú bàrà tí wọ́n pa wọ́n tà wọ́n dànù yìí 10 million tí kọ̀ọ̀kan àwọn délígẹ̀tì ń gbà bẹ́ẹ̀ bá kó o jọ ó ti ní tó ṣe lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́gbọ́n bá ponú àbúrò àsìgbọ́n. kí ló dé tẹ gbogbo manifesto gbogbo ọpọlọ tẹ fẹ́ fi tòlú ẹ wú jáde ẹ má jẹ́ kí kinní yóò sínkì kó tó dásìkò wà yóò sì kú. ayakuna ládìrọ̀mù wà yóò sì kú ayakuna ládìrọ̀mù. mo wí tèmi tó bá dìjọ náà fásitì kùrú náà o ma àkùlù làkún fàwùfàwìdù àmúríyá illallah innallah abasirun. fásitì kùrú náà ẹ máa rántí pé mo wí bẹ́ẹ̀. ma àkùlù làkún. mo bẹ̀ gbogbo yín pé ẹ dìde ẹ ṣèfò orílẹ̀-èdè yìí ẹ pe ààrẹ sáàrin ẹ pe pírẹsidẹ̀ntì sáàrin ẹ̀yin ẹ wí jáde bí ọba fọ́lọ̀ rẹ̀ ọ̀rọ̀ tán lọ́rọ̀ yín gbogbo tó kálukú yín jìjà jù èmi ní ṣe pírẹsidẹ̀ntì ìwọ ní ṣe pírẹsidẹ̀ntì níwọ̀n ìgbà tí ìlú ìbá ń bẹ ní o. bí ìlú yìí ọba exist kò sí ti ń jẹ́ sẹ́nétọ̀ kò sí ti ń jẹ́ pírẹsidẹ̀ntì. àwọn kan bẹ nínú àwọn tí a fẹ́ dìbò wọn ló kọrin nílùú nínú sẹ́nétọ̀ nínú rẹ́ẹ̀pù wọn ló kọrin ẹyọ kan nílùú àmọ́ wọ́n gbọ́kànlé presidential aspirant tí wọ́n ti ń rò pọ̀ popular wọ́n lérò pé yẹn yóò ṣèfù àwọn bí Botsumani tó gbé àwọn kan wọlé lẹ́yìn Buhari nílẹ̀ pé wàláhì àtìlájú ẹ jábọ́ ẹ̀fọ́ yanyan ni á di lọ́tọ̀ọ̀tọ̀ ni mo sọ bí wá sí tó kọjá lọ mo ní mo lè dìbò fún Tinubu ní president tí n bá dé state mi wọ́n yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni wọ́n farabalẹ̀ wó ní wọn jẹ́ tẹ̀ka fún lórí ibú ẹ̀dá tọrọ náà wọn bí mi léèrè pé ń gbọ́ ọmọ pé lórí ibú ni kí ló dé tọ́ tẹ̀ka fún. gbogbo yín bẹ́ẹ̀ tẹ́ ẹ báyé jẹ́ tẹ́ ẹ bọ̀rún jẹ́ tẹ́ ẹ ranjú House of Assembly pé bẹ́ẹ̀ ni ilé tí wọ́n ti ń jí owó kó jù
Senator Nàìjíríà wọ́n lọ wà nú àwọn tí ń gbowó jù lágbàáyé kí ni contribution yín kí lẹ ṣe fún wa. Eba rẹ̀ náà lẹ́ ń gbọ́ ọmọ yín lọ ìlú òyìnbó lẹ́ ń lọ yọ kidney ẹnìkan fẹ́ nìkan bí ó ṣe máa rí bẹ́ẹ̀ náà ló ń rí yẹn. Àárọ̀ tẹ́tẹ̀rọ mẹ́ẹ̀dẹ́ wa mẹ́ẹ̀dọ̀ jámọ́ rẹ̀ wà yóò ṣe kó ayẹ̀kó nàládìrọ̀ mọ́ wà yóò ṣe kó ayẹ̀kó nàládìrọ̀ mọ́. Ogun wá jogun lọ ọlọ́pàá gbúrò Boko Haram ó kó yúnífọ́ọ̀mù pamọ́ kíá ogun kan ní lọ bájà lọ́wọ́ gbúrò pé Boko Haram ń bọ̀ lẹ́yìn àti fìlà àtàsọ igbó àwọn tí wọ́n níbọn lọ́wọ́ wọ́n ń sá àní àràbà tó ń ra mú odò ń gbà rere àwọn tó máa wẹ̀ ń bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. Nàìjíríà lórílẹ̀‐èdè kan tí mo mọ̀ láyé tójò bá fi rọ̀ tó bá jẹ́ heavy rain iná nẹ́pà ó takún yányán kò tó tàn wọ́n. Íńtánẹ́ẹ̀tì yọba tiẹ̀ lọ kí tó ní àwọn nǹkan yẹn pọ̀ tójò bá ti rọ̀ báyìí gbogbo nǹkan ìgbádùn ayé gbogbo ẹ̀ stop lórílẹ̀‐èdè Nàìjíríà nù. A sì la wà nílùú tó lọ́ba tó níjòyè alá privatize ọ̀rọ̀ epo kí ló dáa tó bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá sọ Nàìjíríà di òǹgbèsè nítorí subsidy àmọ́ ẹ wo bá a ṣe pín ẹ wo méje tá a pín fún wọn kan àwọn tí wọ́n lè po gangan a pín kan fún wọn ìran Yorùbá ẹyọ kan ìran Niger Delta ẹyọ kan ìran Igbo méjì ìran tó kù méje. Bá a bá lè wí nǹkan kan ọba tó ní wá ó sọ̀rọ̀ o. Ànábì ní inna Allaha ma'a hukumatil adila walau kanatil kafira. Almighty Allah will always be behind the government, a just government. Any just government, Almighty Allah's promise to be behind, even if though the leader is an unbeliever, is a kafir. Why Allah says, what Prophet says, Almighty Allah will never be in support of a bad government, even if the leader is a Muslim. Sallallahu alayhi wa sallam. Ànábì lọ́nà wọn máa wà lẹ́yìn ìjọba tó bá wà just. Ìjọba tó máa rẹ̀ jalè tó ní ẹ̀pá. Ọmọ tó bínú gangan tó ní ẹ̀mú. Ọlọ́run máa wà lẹ́yìn rẹ̀ kódà bí ògbọ́lọ́ngbọ́. Ìgbọ́lọ́ngbọ́ mélòó ló wà lára Russia? Ìgbọ́lọ́ngbọ́ mélòó ló wà lára UK ló wà lára US? Wọ́n ń sáyé with peaceful way. Wọ́n dẹ̀ ń gbádùn ayé wọn. Nàìjíríà láwa lórí ẹlẹ́sìn. Church tí ń bẹ ní Nàìjíríà ọ̀tàn style ní company tí ń bẹ ní Nàìjíríà. Mọ́sálásí tí ń bẹ ní Nàìjíríà ọ̀fẹ́ times 2 church company tí ń bẹ ní Nàìjíríà. Ilé kéwú pọ̀ lọ jàrá plan kí làwọn ọmọ yìí ó fi kéwú sí. Church pọ̀ lọ jàrá plan pé tí wọ́n bá jáde kí ni wọ́n fi sí. Preach moral and preach progress. Preach moral and preach miracle. Preach moral and preach is solving wealth. Orílẹ̀-èdè wọn ni wọ́n ti ṣerú ẹ̀ tí kì í ti yíwọ́. Àbálọ àbábọ̀ ní wọ́n bá dórí ọ̀rọ̀ Muslim ticket. Kí ni wọ́n kàn mí pẹ̀lú ọ̀rọ̀ Muslim ticket? Bọ́rọ̀ bá dojúrú níbi tó dojúrú dé yìí. Tó bá jẹ́ pé Christian ticket ni ọba fà wáyọ, ẹ jẹ́ ó ṣe é. Ibi àti gòkè láti sọ. Béèyàn bá pàdé àdánwò lórí igi ni o. Bí a bá pàdé àdánwò lórí igi bí ọba jásí bẹ̀ ni. Ọba àjá omi, ọba àjá orí òkúta. Bẹ́ẹ̀bì kan ọ̀rọ̀ ẹ̀sìn ni la fi borílẹ̀-èdè yìí débi tá a bá dé. Ọlọ́run bọ Abíọ́lá láṣìírí ni. Bóyá BMK ò bá rí ìjọba yẹn ṣe bóyá tí bàbá lórúkọ jẹ́ nu. Bàbá wa Tinubu mo bẹ̀ lọ́hùn fún yín lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bá ti fẹ́ mọ̀ ta ni ó ṣèjọba. Ẹ máa wo ta làwọn èèyàn àtáàkì jù. Ẹni tí àtáàkì jù yẹn wọ́n rí nǹkan kan lára ẹni. Wọ́n rí nǹkan kan lára ẹni. Tí wọ́n bá ti àtáàkì ẹnìkan jù wọ́n rí sáì kan. Kí ló dé tó pé Tinubu nìkan ni gbogbo yẹn àtáàkì? Ní gbogbo wọn àtáàkì.
kò di dandan kí Tinubu ó ṣe àdúrà ní pé ní tí ó bá tún Nàìjíríà ṣe tá a fi gbádùn tá a ní sá kúrò nílùú yìí kọ́dọ̀ wọn gbé wá àwọn ọmọ wa tí wọ́n ń bẹ ní diaspora wọn lè wálé mọ́ kí ni wọ́n fẹ́ wá ṣe bàbá kan lòun sọ fọ́mọ òun pé ọ̀yá wálé ó ní ẹ gbàgbé Nàìjíríà for now ọdún 4 lónìí ẹ má retí òun lé kí lòun bọ̀ wá sí kò sí security kò sí náà kò sí hospital kò sí nǹkan kan kò tó sí good road bá a sùn ẹ̀rù Boko Haram ni bí wọ́n ta báńgà lásán á rò pé kidnapper ni kò sẹ́ni wọn ò lè jí gbé ń sìn kí lòun bọ̀ wá ṣe lé gbogbo àwọn orí tó dáa wọ́n ti sá lọ òkè òkun ẹ̀yin wà ń bí tẹ́ ẹ ti ń bára yín jà nítorí àṣà rẹ̀ ẹ wà ń bí ẹ ti ń bára yín jà nítorí pé ẹ ṣe gómìnà ẹ ń da gbogbo ẹrú àwọn tí ó yẹ kí wọ́n kojú ogun ẹ ti fowó bà wọ́n jẹ́ bó lórí ogun bá ti jẹun yóò jù ìwọ̀nba ni ó lè ṣiṣẹ́ mọ́ wà yóò sì kú. ayé kò náà láàdìrọ̀ mọ́ wà yóò sì kú ayé kò náà láàdìrọ̀ mọ́. ọmọ Akeugbagold ìtò mo ní kí ẹ má ṣe kà yé ọmọ Akeugbagold ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ṣẹgbọ́n ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. gbogbo àwọn ọmọ wa tí wọ́n jóbìnrin majority ló ti dolóso tán àwọn tó yẹ kí wọ́n jókòó kalẹ̀ ìwé ọ̀rọ̀ náà lọ́wọ́ dolóso bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kéèyàn máa pèrè ẹ̀ ní wèrè kó sì máa lówó lórílẹ̀‐èdè ẹni ó ní wèrè lòun dísì ń lówó ẹni orí ẹ̀ pé kò sì rówó ní. Nàìjíríà dàrú débi pé wèrè lásán torí ẹ̀ ti dàrú tó bá dá ẹnìkan dúró pé dúró arákùnrin mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ wàhálà yóò sì dù ó gbàgbọ́ pé ẹ̀mí mímọ́ ti bà lé lára nù àmọ́ tó bá jẹ́ pé ní orí ẹ̀ pé lọ sọ pé stop kí ló ń ṣe kí n stop báwo. Nàìjíríà dàrú débi pé traffic order àwọn tí wọ́n pàṣẹ mọ́tò ní títì tí wọ́n bá pàṣẹ mọ́tò àní dá wọn lóhùn iná tí mú mọ́tò dúró Nàìjíríà ń kálukú ń jáná bó ṣe wù ni àmọ́ tí wèrè tó wọ àkísà tó bá bọ́ sáàrin títì tí pé ó yá come á sì respect ẹ̀ irú orílẹ̀-èdè wo láwà yìí orílẹ̀-èdè tá trust ara wa mọ́ bá a bá gba owó lẹ́nu ATM á tuntun ká ní à ń tún owó kà torí ATM Nàìjíríà ń ṣàbòsí bẹ́ẹ̀ ni ATM Nàìjíríà ń ṣàbòsí ó máa ń dínwó lẹ̀ ńgbà míì ó sì lè káwó lé fún wọn orílẹ̀-èdè tí NEPA ti ń tan jẹnẹrétọ̀ ń gbà wọ́n múná lọ orílẹ̀-èdè tọ́lọ́pàá ti ń fi ajá sọ ẹnu ọ̀nà ilé rẹ̀ ẹnu ọ̀nà police station orílẹ̀-èdè tí sọ́jà ti ń bẹ àwọn àgbẹ̀ pé tẹ́ bá ti gbúrò pẹ́ nìkan wọ́n ti kó ẹ̀dá kan tètè sọ kákò lójú ọ̀nà o orílẹ̀-èdè tí kọ́sítọ́ọ̀mù ń lọ káyàn mọ́nú ilé tí ń lọ gbé rẹ̀ sí nínú yàrá ẹni a ní ọmọ sọ́bodè kò sọ́bodè mọ́ inú yàrá lókù títí ń gbé orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó yàtọ̀ sí gbogbo orílẹ̀-èdè tí ń bẹ láyé Akeugbagold ọmọ Akeugbagold abẹ́ Ọlọ́run bá wa múlù ìdúró tún orílẹ̀-èdè Nàìjíríà tó fún wa election 2023 Ọlọ́run má jẹ́ wọ́n fẹ̀mí wa di jẹ́ kálàáfíà rẹ̀ ó sọ̀kalẹ̀ lórílẹ̀-èdè àti ní president mi ju Buhari lọ Ọlọ́run ò bá ní tají Ọlọ́run bá ní ta Buhari jí bá ní jí dìde ọgbọ́n ìmọ̀ òye tí ó fi reduce wàhálà yìí kó tó gbé fẹ́ lómi kórúkọ ó lè bá a dá nígbà tó bá lọ tán Ọlọ́run bá ní fún Ọlọ́run bá ní kọ́ lákìn Ọlọ́run bá ní strengthen rẹ̀ Ọlọ́run fún lóye kò dùn mọ́hun náà bí ṣe ń rí yìí bẹ̀ tí nǹkan bá ti kọjá agbára èèyàn bọ́rọ̀gùn yẹ ẹni bá jù yẹ ẹni lọ ìyálà pé Ọlọ́run jẹ́ kórílẹ̀-èdè Nàìjíríà gba atẹ́gùn àlàáfíà àwọn sójà wa Olúwa bá ní fún wọn níṣẹ́gun ọ̀kan nù nǹkan tó jọ mí lójú lára Nàìjíríà wà nínú sójà tí gbogbo Áfíríkà máa ń bẹ̀rù ńgbà kan ibo ní ECOMOG wà mọ́ ECOMOG West Africa the military arm of ECOWAS ibo ló wà mọ́ lẹ́nu Nàìjíríà ló lead ECOMOG wọ́n fi lọ gba Liberia sílẹ̀ wọ́n fi lọ gba Sierra Leone sílẹ̀ tí
tí wá wá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wà rẹ́ kó mọ̀ kí kankan gbogbo àwọn sójà tí wọ́n máa ń bẹ̀rù nígbà yẹn bo ni wọ́n wà nísìn kò sówó ni kò sí instrument ni kò sí order ni àbí kò sí will èwo nínú ẹ kó mọ̀ gìdá sójà Nàìjíríà mọ̀ lára o wọ́n mọ̀ láyà o sójà Nàìjíríà very strong military lọ́nà fún wa gbogbo West Africa máa ń bẹ̀rù sójà Nàìjíríà ni tí wọ́n bá fẹ́ di kúùpù anywhere tí wọ́n bá gbọ́ pé sójà Nàìjíríà ń bọ̀ ẹ̀kọ́ mọ̀ gímbọ̀ tí Nàìjíríà lead wọn ó kálukú asáwọ̀gbó ni àwa wà ní Boko Haram wa ká wa mọ́nú ilé làwa ń yí lójú kan náà bandit ká Nàìjíríà mọ́nú ilé à ń yí lójú kan náà ọjọ́ wo ni Nàìjíríà tó fẹ́ padà sáyé jọ́hún táwọn ò bá rí ìgbà ọ̀dọ́ wa bó ṣe rí ni àbá sọ pé Nàìjíríà yóò darí nígbà táwa wà ní kékeré wàláì 24 hours ní electricity nígbà táwa ní kékeré ó nídìí àtìrà pure water every junction lomi wà ìwọ kan sí omi yẹn ni wàá máa gbọ́ òórùn iodine tí ń rùn lẹ́ níbẹ̀ tá a bá lọ primary school nígbà yẹn àìmú kọ́ọ̀pù dání á tẹ̀wọ́ sábẹ́ kíní táàpù yẹn báyìí ni wàá mu omi tó neat tí wọ́n gbọ́n mọ̀ omi tó gbádùn ló oúnjẹ iléèwé kò ń so oúnjẹ bíi táyé òde òní oúnjẹ tó gbádùn ni gbogbo owó tẹ̀ fi ń dáná oúnjẹ fún màmá tí ń pín owó tí wọ́n fi ń dáná oúnjẹ fún àwọn ọmọ primary school ẹ divert ẹ̀ sórí security ẹjọ́ kan wọ́ balẹ̀ bá a bá rí ná tá a rómi tá a rí sẹ́sẹ́ ẹsìjọ́ kan wọ́ balẹ̀ nílùú ẹ fortify àwọn sójà wa ẹ fi agbára kún agbára wọn ẹ dúró tì wọ́n lọ́tún ẹ dúró tì wọ́n lósì ẹ̀yin aráàlú ẹni ọba tó nǹkan sí èmi ò kànfàsì fún pátì ẹni ọba tó o ṣe nínú àdúgbò yín ni o dìbò fún bọ́ ọba dìbò fẹ́nìkan lókè torí pé wèrè ń tìsàlẹ̀ mọ́dì fún bọ́ ọba dẹ̀ rí pé lórí ibú ń tókè tìsàlẹ̀ lọ́dà tẹ̀ka fún ẹ mú lára wọn bá a bá tiẹ̀ mú lára wọn kí wọ́n bára wọn jà díẹ̀ bóyá tí wọ́n bá bára wọn jà lẹ́yìn ìgbà wọn wọlé bóyá wọn ò yé jí alówó ẹgbẹ́ kan náà tí wọ́n jọ ń pọ̀ jù bóyá ní wọ́n fi ń pawọ́ pọ̀ lé wa lórí. Akeugbagold ọmọ Akeugbagold.